pẹ́pẹ́yẹ ló níjó ìyànjú ládìyẹ ń gbà irọ́ ní pẹpẹ ń pa àjàlú lẹ́rù ẹ̀yin lẹni wá àwa la nìyẹn torí ẹ̀yin lèèyàn wá àwa lèèyàn yín béèyàn ò bá jẹ́ tẹni kì í wò kàn ní ẹni lónìí atúngbédé ló ní kẹ́ńkẹ́lúkẹ́ o ajá àbalẹ̀ ni àfi bíi tẹmu láọ̀ràngún mo kì í níbi ẹ ti ń wò wá gbogbo ọmọ ìlú láọ̀ràngún mo kì í o gbogbo ẹ̀yin èèyàn wa jákèjádò àgbáyé mo kì í Tóbi Fásùgbà ló kọ mi Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí ẹ tún wò lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́ mo wà pẹ̀lú bàbá wa ọmọ ìlú Ìlá-Ọ̀ràngún ni wọ́n ó ní mo ṣe kí gbogbo ẹ̀yin ọmọ ìlú Ìlá-Ọ̀ràngún o ọmọ Yorùbá tòótọ́ sì ni wọ́n tún jẹ́ pẹ̀lú ọ̀mọ̀wé ni wọ́n olóyè ńlá gan ni wọ́n jẹ́ kódà nílùú Ìlá-Ọ̀ràngún àwọn ni olú ọmọ Agbáṣàga ìlú Ìlá-Ọ̀ràngún wọ́n jẹ́ olùkọ́ nílé ẹ̀kọ́ gíga ní Nàìjíríà ń bí wọ́n jẹ́ olùkọ́ èdè Yorùbá wọ́n jẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lórí rédíò àti tẹlifíṣàn gẹ́gẹ́ bíi Lámèyítọ́ Àwùjọ mo fi tayọ̀ àti ìdùnnú kí yín láti gbé yín wọlé sórí ètò lóní kùnkùndùn bàbá wa olóyè ọ̀mọ̀wé Adésọjí Adérẹ̀mí Fájẹyọ. Atọ́kùn mo dúpẹ́ lọ́wọ́ yín apèdè ara ṣé Yorùbá bọ̀ wọ́n ní báwo bá kì í fún ni àbí ká kì í fáwo apèdè ara tó tún jẹ́ abẹ̀rù àgbà Yorùbá sì ní abẹ̀rù àgbà ní ó tẹ̀lé pẹ́ iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ yìí ló ní Bẹ́mbẹ́yẹ́kẹ́ tí ẹ jẹ́ olùdarí rẹ̀ yóò máa lọ sókè ní torí pé lókè lókè lẹ́yẹ fọ́ a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa nítorí pé ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa náà ẹ jẹ́ èèyàn wa ẹni tí ò bá sì jẹ́ èèyàn ẹni kì í ní wò kàn ní ẹni bí ọ̀gá iléeṣẹ́ ṣe máa sọ ẹ máa gbọ́ wa ẹ máa wò wá nílẹ̀ yìí àti lókè òkun etí tẹ́ fi ń gbọ́ wa kò kúkú ní di ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ láì fàbàdà ẹ máa bá wa bọ̀ ṣe. ẹ ṣeun ọ̀rọ̀ ẹnu ọjọ́ mẹ́ta yìí lóòótọ́ ti ń wáyé bọ̀ látọdún tó kọjá ṣùgbọ́n àṣírí túbọ̀ ń tú sí i pẹ̀lú àwọn míì tí wọ́n tún ń gbámú ṣánkan nínú iṣẹ́ ìwádìí àti àwọn tí wọ́n kóra wọn jọ pọ̀ tí wọ́n ń dì pàǹpá láti gbàjọba lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti orílẹ̀-èdè Nàìjíríà ìgbà tí wọ́n sì gba wọn mú ṣẹ́kún àwọn ọmọ ológun tí ń bẹ ńbẹ̀ ò kéré níye àwọn òṣìṣẹ́ ọlọ́pàá tí ń bẹ ńbẹ̀ náà dànsákì ni ṣùgbọ́n ìmọ̀ wọn ó padà dòfo lóòótọ́ ó ti pẹ́ táwọn èèyàn ti ń sọ wípé ìjọba ológun ló sì máa padà gbàjọba kẹ́yìn ní Nàìjíríà pẹ̀lú bí nǹkan ṣe ń lọ ọ̀rọ̀ ló délẹ̀ yìí gẹ́gẹ́ bí àgbàlagbà tó ti nírìírí tó sì ti pẹ́ pẹ̀lú àwọn tó ti ń ṣẹlẹ̀ bọ̀ ní Nàìjíríà pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tọ̀tẹ̀ yìí kí ló ń ṣẹlẹ̀ gan. ẹ rí i pé nípa ọ̀rọ̀ yìí ó dáhùn pé àwọn ológun àti ìjọba àpapọ̀ wọ́n kàn ń ṣe ní àìgbọ́buru lẹ́nu abọ́ rẹ̀ àbí ká sọ pé ìgbín kì í yọ tán nínú ìkara wọn ó ti hàn sọ ni pé nígbà tí ìròyìn yẹn tó jáde ṣe ti mọ̀ pé tí a bá gbọ́ ìròyìn àwọn òótọ́ díẹ̀díẹ̀ ó ṣe ti kó wà ń bẹ̀ ó ti hàn sọ ni pé àwọn ológun tí wọ́n hùwà kò tọ́ tàbí pé bóyá wọ́n hùwà tí ò dáa tí wọ́n pè ní discipline pé àwọn ni àwọn mú tí àwọn fìfẹ́ jẹ níyà wípé bóyá wọ́n tasẹ̀ àgẹ̀rẹ̀ sí òfin ológun ohun tí wọ́n sọ nìyẹn ṣùgbọ́n nísìnyí a ti rí i pé Yorùbá bọ̀ wọ́n ní bí rọ́bà lọ lógún ọdún ọjọ́ kan lóòótọ́ bá nítorí àti ń rí àpẹẹrẹ nísìnyí náà pé ó ṣeé ṣe kó yẹ pé ó jọ gàté kò jọ gàté ó fẹsẹ̀ méjèèjì tìró nítorí náà a ti ń gbọ́ nípa nǹkan yìí tẹ́lẹ̀ ẹ̀ṣẹ̀ a rí i pé afẹ́fẹ́ ti ń fẹ́ báyìí àti rí nǹkan adìyẹ lójúta gbangba nípa ìbéèrè tẹ́ béèrè lọ́mi àwọn àgbà bọ̀ àwọn àgbà mọ́nímọ́ní àwọn àgbà mọ́níyànmọ́níyàn wọ́n ní bọ́mọdé ò bá bọ́ ìtàn yóò bá àrọ́bá ní bàbá àtàn ní gẹ́gẹ́ tí agbá òmìnira ni a bí mi mo sì ti tó mo ti kúrò ní ọmọ Ìrákòrò ní ọdún 1966 nígbà tí ìdìjẹ gbàjọba àkọ́kọ́ wáyé fún àǹfààní àwọn èèyàn ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún
1960 ní a gba òmìnira kúrò lọ́wọ́ ìjọba bìrìtìkó ní orílẹ̀-èdè tí àwọn olóṣèlú wa bẹ̀rẹ̀ sí ṣe ìjọba tá ń lo ìjọba ìlànà ní parliament tí Tafawa Balewa jẹ́ prime minister tí ọ̀mọ̀wé Nnamdi Azikiwe sì jẹ́ ààrẹ. Ní ọjọ́ 15 oṣù kínní ọdún 1966 ní ìjọba ológun gbàjọba tí Major Kaduna Ziugu tó ṣáájú àwọn tí wọ́n gbàjọba yẹn. Ṣáájú àkókò ni a ti rí rògbòdìyàn òṣèlú pàápàá ní ìwọ̀ oòrùn orílẹ̀-èdè yìí níbi tí ìṣẹ̀lẹ̀ kan ti wáyé tí wọ́n ń pè ní Wẹ́ẹ̀tì níbi tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn àti dúkìá ẹ̀mí ṣòfò dúkìá bàjẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó yẹ pé rògbòdìyàn òṣèlú ló ṣẹlẹ̀ nígbà yẹn èyí tó yẹ pé ìjọba àpapọ̀ ńgbà yẹn wọn kápá rẹ̀ wọ́n fi yá jẹyọ àwòdì ńgbà yẹn wọn lè dádìyẹ gbé nígbà tí àwọn ológun sì rí i pé nǹkan ò fẹ́ sójú múmu ni wọ́n fi dìtẹ̀ gba ìjọba yẹn ní ọdún 1966 èyí tí wọ́n sì pa ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú ńgbà yẹn pàápàá ẹni tó jẹ́ prime minister ńgbà yẹn Tafawa Balewa ẹni tó jẹ́ mínísítà fún ètò ìṣúná ńgbà yẹn Okoti Ebo ẹni tó jẹ́ premier lókè ọya lọ́hùn Sàdánà Sókótó Ahmadu Bello ẹni tó jẹ́ premier ní ìwọ̀ oòrùn orílẹ̀-èdè olóyè Ládòkè Akíntọ́lá àwọn yẹn bá ìṣẹ̀lẹ̀ yẹn lọ nígbà yẹn tó yẹ pé àwọn ológun ni wọ́n gbàjọba tí wọ́n fi sí Aguero sì jẹ olórí ológun ṣùgbọ́n kò pẹ́ kò jìnnà wọ́n jẹ́ ká mọ̀ pé nínú ìdìtẹ̀gbàjọba yẹn pé àwọn kùdìẹ̀kudiẹ kan wà ńbẹ̀ tó yẹ pé bóyá ẹlẹ́yàmẹ̀yà ni nítorí pé àwọn ẹ̀yà kan ni wọ́n pa èyí tó fà á tó yẹ pé àwọn àríwá lókè ọ̀yà lọ́hùn tó yẹ pé àwọn èèyàn náà ni wọ́n tún dìtẹ̀gbàjọba tó yẹ pé Gowon ló bọ́ sórí àlééfà lẹ́yìn ìgbà tí Gowon bọ́ sórí àlééfà a rí pé a ní ìjà ogun abẹ́lé fún ọdún 3 nígbà yẹn ológun ṣe ìjọba títí di ọdún 1979 torí lẹ́yìn ìgbà tí Gowon tí wọ́n dìtẹ̀ gbàjọba lọ́wọ́ Gowon Murtala kó ńbẹ̀ ìgbà tí wọ́n pa Murtala ní 1976 ni Ọbásanjọ́ wá débẹ̀ nítorí náà 1979 ni a tún padà rí ìjọba òṣèlú àwarawa èyí tí a bẹ̀rẹ̀ sí ṣe ìjọba èyí tí ó jẹ́ ti aláṣẹwàá tí a gba àpẹẹrẹ láti ilẹ̀ Amẹ́ríkà àwọn yẹn wọ́n ṣèjọba títí ọdún 1983 wọ́n dìbò lẹ́yìn ọdún 4 wọ́n dìbò nígbà ó sì di oṣù kejìlá ọdún 1983 ni àwọn ológun tún dìtẹ̀ gbàjọba tí wọ́n fi olóògbé Muhammad Buhari sórí àlééfà àwọn nǹkan tó sì ṣẹlẹ̀ ńgbà yẹn náà nípa pé ètò ọrọ̀ ajé wa ó bẹ̀rẹ̀ sí fẹ̀gbẹ́ wọn gànná nǹkan mìíràn tó tún ṣẹlẹ̀ ni pé ìwà àjẹbánu rìbá gbígbà àti jíjí ìbò gbé mọ̀dàrú nínú ètò ìdìbò gbogbo àwọn nǹkan wọ̀nyí ló ṣokùnfà bí ìjọba ológun sì gba ìjọba ńgbà yẹn ẹni tó jẹ́ ààrẹ apàṣẹwàá ńgbà yẹn náà ni olóògbé Alhaji Shehu Shagari a tún fi hàn wá gẹ́gẹ́ bí ẹni tá a fi joyè àwòdì ni kí kò lè dá adìẹ gbé gbogbo àwọn rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ ẹnu rẹ̀ ò ká láti rí i pé wọ́n bomi paná rẹ̀ ìyẹn ló ṣokùnfà bí ìjọba ológun ṣe gba ìjọba ní àkókò yẹn wọ́n sì á ṣèjọba títí di ọdún 1999 a rí i pé lẹ́yìn Buhari ẹni tó tún gba ìjọba ni Ibrahim Babangida lẹ́yìn Ibrahim Babangida nígbà tó wà lórí àlééfà ó ṣèlérí láti gbéjọba fún àwọn olóṣèlú ṣùgbọ́n a rí i pé gẹ́gẹ́ bí ẹlẹ́tàn ni tó yá tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí pariwo nígbà tí wọ́n dìbò ńgbà yẹn tó yẹ pé bàbá wa MK Abiola la gbọ́ pé ó jáwé olúborí ṣùgbọ́n tí wọ́n gbé ìbò fún wọn ṣùgbọ́n nígbà tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí pariwo tí wọ́n finá mọ́ olóhùn yẹ̀sẹ̀gbẹ́ wọ́n gbé ìjọba fún Ernest Shonekan ìjọba fìdí hẹ ṣùgbọ́n
onígò dúdú lójú Sani Abacha ló gba ìjọba, òun náà sì ṣètò awúrúju kan, ṣùgbọ́n a rí i pé kò fẹ́ kúrò ní orí àlééfà. Nígbà yẹn náà ni olóògbé MK Abiola ló jà fitafita pé àfi bóun bá dé orí àlééfà torí pé òun ni ọmọ Nàìjíríà dìbò fún. Ṣùgbọ́n nígbà tí gbogbo nǹkan sáà rí bó ṣe rí, tí Sani Abacha kú, tí MK Abiola kú, tí Abubakar ni wá jẹ́ olórí ológun, Salam Abubakar ló jẹ́ olórí ológun. Àwọn ló wá gbé ìjọba fún olóṣèlú ní ọdún 1999 tí bàbá wa Ọbásanjọ́ tó ti jẹ́ ológun rí tó wá di olórí ìjọba apàṣẹwàá. Láti ọdún 1999 títí di àsìkò yìí la sì wà ní abẹ́ ìjọba àwarawa tí a ń pè ní ti ìjọba apàṣẹwàá títí di àsìkò yìí. Ṣùgbọ́n àwọn èèyàn ti rí i pé ètò òṣèlú eléyìí ló tí ì gùn jù nínú gbogbo ètò òṣèlú ìjọba olóṣèlú láti ọdún 1966 tí a ti gba ìjọba. Ṣùgbọ́n àwọn èèyàn rí i pé àwọn olóṣèlú wa wọn à kọ́ ọgbọ́n, bíi òwe eléyín gangan tó jẹ́ pé ohun tó ṣe ni lẹ́ẹ̀kínní ogún ọdún tó ṣe ni lẹ́ẹ̀kejì, ohun tó ṣe ni lẹ́ẹ̀kínní tó ṣe ni lẹ́ẹ̀kejì wọ́n tún fẹ́ kó ṣẹlẹ̀ lẹ́ẹ̀kẹta pẹ̀lú bí nǹkan ṣe ń lọ ní àkókò yìí. Nítorí pé àwọn tí ẹ bá rí ní olóògbé Umaru Musa Yar'Adua, ó kanlẹ̀ fẹnu ara ẹ̀ sọ pé ètò ìdìbò tó gbé wọlé, ètò ìdìbò tó mú kọ́nukọ́ dání, tó mú ẹ̀rú dání ni. Ìyẹn fi hàn pé ara nǹkan tí ó ṣokùnfà bí àwọn ológun ṣe fẹ́ tí wọ́n fi máa lérò pé àwọn gba ìjọba ni nígbà tí ètò ìdìbò tí ò bá lọ, tó yẹ pé wọ́n gbé ọmọọba fọ́sùn tí inú àwọn èèyàn sì dùn torí pé àwọn èèyàn máa fi ẹ̀hónú hàn. Bí àwọn èèyàn bá sì ń fi ẹ̀hónú hàn tí inú àwọn èèyàn dùn, kò ní sí àlàáfíà láti jọba. Ìyẹn àkọ́kọ́. Nǹkan tí àwọn èèyàn tún ń rò tí wọ́n fi ń lérò pé àfàìmọ̀ káwọn ológun má gba ìjọba ni pé ètò ààbò wa mẹ́hẹ̀ ní orílẹ̀-èdè. Ìjọba wọn ń gbìyànjú ṣùgbọ́n ìgbìyànjú wọn tí tó. Ó kù níbọn ń ró. Nítorí pé ní àkọ́kọ́ àwọn ológun yẹn gan wọn fún wọn ní ìwúrí tó. Nítorí náà àwọn náà wọ́n lè máa ní ìkùnsínú nípa ètò ìṣèjọba. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun èlò tí ó yẹ kí wọ́n lò tí ó ti ní wọ́n rà, ṣùgbọ́n tó yẹ pé owó rẹ̀ igbó atú ni ó lọ tàbí pé àpapín ni ó jẹ́, tó yẹ pé àwọn ohun èlò tó ti dógbó, àwọn èlò àkúwórí wá ni wọ́n lò, tó yẹ pé wọ́n sì lè fi kojú àwọn kanranjẹ́gbọ́n, tó yẹ pé ohun èlò òde òní ni wọ́n lò láti kojú wọn. Irú àwọn èèyàn wọ̀nyí tó yẹ pé wọ́n fi ẹ̀mí wọn wéwu, inú wọn ò lè dùn pé bóyá bí ológun bá tiẹ̀ wà lórí àlééfà àtúnṣe ó wáyé. Yàtọ̀ sí yẹn, ètò ọrọ̀ ajé wa ó ti polúkúrúmuṣu. Nítorí náà lọ́pọ̀ ìgbà ní jẹ́ pé ohun tó ṣogójì ló ń sọdún, ohun tó ṣabọ́yadé gbogbo ọlọ́ya ló ń ṣe. Àtàwọn ológun ni o, àti àwọn mẹ̀kúnnù láwùjọ ni o, àfi àwọn olóṣèlú àti àwọn díẹ̀ tó nífọ̀nlé èékánná tí wọ́n rí jájẹ yàtọ̀ sí pákó. Lásìkò tá a wà yìí, àwọn nìkan ni wọ́n gbádùn ní orílẹ̀-èdè. Nítorí irú àwọn ológun báyìí náà, yàtọ̀ sí yẹn náà, ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀tọ́ àwọn ológun àti àwọn agbófinró mìíràn, pàápàá àwọn ọlọ́pàá, tó yẹ pé àwọn ló yẹ kó wọn dáàbò bò wá lórílẹ̀-èdè, ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó jẹ́ ẹ̀tọ́ wọn ni wọ́n fún wọn. Irú àwọn wọ̀nyí tó yẹ pé esin òkọ́kú ni a lè pè wọ́n, àwọn ni Oníkòyí tó máa ń kojú ogun. Àwọn nǹkan ìwúrí tó yẹ kí wọ́n fún wọn, wọ́n fún wọn. Àwọn nǹkan àjẹmọ́nú tó yẹ kí wọ́n fún wọn, wọ́n fún wọn. Kò sí tó burú jù tírú àwọn wọ̀nyí tí wọ́n bá fún wọn ní nǹkan tí a ń pè ní adójútòfò, tí wọ́n bá tiẹ̀ ṣe pé bóyá wọ́n ṣubú lójú ìjà, wọ́n wò pé àwọn ẹbí àwọn wọn ní kú nínú ìyà wọ̀nyí. Síwájú sí
mo mọ̀ pé inú àwọn ológun gan kò ní dùn sí bí àwọn agbẹ̀yìnbẹbọjẹ́ bí wọ́n ṣe wà láàrin àwọn ológun. Lára àwọn torí pé ìgbésẹ̀ míì tíjọba ń gbé nígbà tí ẹ bá sọ pé àwọn kànrànjẹ́gbọ̀n yìí bóyá wọ́n ti tọrọ àforíjì, wọ́n ti jáde síta, tẹ́tí wọ́n sọ pé ẹ tún gbà wọ́n sí inú iṣẹ́ ológun. Yorùbá bọ̀ wọ́n ní ajá ó lè tún padà sí ibi ìbí ẹ̀. Àwọn wọ̀nyí sì ni wọ́n jẹ́ bí agbẹ̀yìnbẹbọjẹ́ tó yẹ pé nígbà tí àwọn ológun tí wọ́n á ti kẹ́fìn pé bóyá àwọn kan wọ́n wà ní ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ bí agbọ́n, wọ́n á fẹ́ lọ kojú wọn, ṣùgbọ́n tí ó ṣe ni pé àwọn kànrànjẹ́gbọ̀n yìí ni ó tún lọ dènà dè wọ́n. Ìyẹn sì wọ́n pé a rí àwọn nínú àwọn ológun yẹn tí wọ́n ta wọn lólobó. Nítorí náà bí àlejò kò lè mọ sàárẹ̀ àfọ́jú. Yàtọ̀ sí yẹn, àwọn kànrànjẹ́gbọ̀n yìí wọ́n tún lọ ń bá ẹkùn ní bùbá, wọ́n tún lọ ń bá àwọn ológun gan ní bárékè wọn. Ṣe rí pé nǹkan ó lágbára díẹ̀. Ẹ tún wo àwọn nǹkan míì tó yẹ kí ìjọba ó ṣe. Gbogbo irú àwọn tí ajé ìwà àbàjẹ́ bá sí mọ́ lórí, ó yẹ kí wọ́n gbìyànjú láti fi wọ́n jófin. Àtún á ní àwọn tó yẹ pé wọ́n ń bá àwọn ẹ̀sìn ìkòkọ́kù yìí, àwọn oníjàádì yìí, àwọn Boko Haram yìí, àwọn agbésùmọ̀mí yìí. Àtún ní àwọn kan pàápàá àwọn tó ń jínigbé tó yẹ pé wọ́n tún ń bá wọn dúnàádúrà tí wọ́n sì ń sọ níta gbangba tá a sì pé wọ́n ká pọ̀ wọ́n ní fún yọ̀yọ̀, torí pé Yorùbá bọ̀ wọ́n ní tá a bá fa gbùrù gbùrù ó fa gbó. Nítorí náà ètò ọrọ̀ ajé wa tó mẹ́hẹ, àìtọ́jú àwọn aláàbò wa àti ètò ààbò tí ò sí lórílẹ̀‐èdè, síwájú sí rògbòdìyàn ètò òṣèlú náà, ìlú ò fararọ o. Ẹ wo ní Àgìdògún sí orílẹ̀‐èdè tá a pè ní South, pàápàá ní ìpínlẹ̀ Rivers. Ẹ wo oríṣiríṣi àwọn rògbòdìyàn òṣèlú tó ń ṣẹlẹ̀, àti ń gbọ́ pé bóyá fẹ́ yọ gómìnà Fubara ní àwọn ìpínlẹ̀ míì lóríṣiríṣi ni a ti ń gbọ́ àwọn kan tó ṣẹlẹ̀ lásìkò òṣèlú. Ẹ rí i pé bí wọ́n ṣe máa jíbò gbé tí ó máa pa àwọn èèyàn lóríṣiríṣi. Gbogbo irú àwọn nǹkan wọ̀nyí kò lè mú kí inú ológun ó dùn. Bó tilẹ̀ jẹ́ pé gẹ́gẹ́ bí onímọ̀ ìtàn, ojúṣe àwọn ológun ni pé láti dáàbò bo àyíká orílẹ̀-èdè, yẹn pé to defend the territorial integrity. Iṣẹ́ ológun ni pé àyíká orílẹ̀-èdè kí ogun ò ní pọ̀lọ̀ láti ilẹ̀ míì, kógun mọ́ jàlú ni wọ́n wà fún. Bí àwọn ilẹ̀ míì bọ́ wá sì ti pé wàhálà wà nù lórílẹ̀-èdè wọn, kí wọ́n lọ bá wa ṣẹ́gun. A rí pé a tún rí àjọ kan tí a ń pè ní ECOMOG, jẹ́ pé ní orílẹ̀-èdè ilẹ̀ ìwọ̀ oòrùn Áfíríkà ni wọ́n ti máa ń ran àwọn èèyàn lọ́wọ́ láti níbi tí rúkèrúdò bá ti ṣẹlẹ̀. Ojúṣe wọn ni, kì í ṣe ojúṣe wọn ni láti sọ pé wọ́n gbàjọba kí wọ́n máa bẹ̀rẹ̀ sí darí orílẹ̀-èdè, kì í ṣe ojúṣe wọn ni láti máa ṣe ètò ìṣàkóso. Kò rí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn ọlọ́pàá, ojúṣe wọn ni pé láti dáàbò bo aráàlú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Torí pé Yorùbá bọ̀ wọ́n ní tá a bá bẹ́ràn wí ká bẹ́ràn wí. Nítòótọ́ àwọn òṣèlú wa wọn ṣe dáadáa tó, ṣùgbọ́n tí wọ́n bá rí pé bóyá kùdìẹ̀kudiẹ kù, tí wọ́n bá ṣètò, bí wọ́n bá gba ìjọba fúngbà díẹ̀ kí wọ́n sì ṣe àwọn àtúnṣe, bí wọ́n bá ti mọ kí ló ṣokùnfà ìdí táwọn fi gbàjọba, kí wọ́n wá náà àbáyọ, kí wọ́n sì ṣètò, kí wọ́n lò fún ìgbà díẹ̀, kí wọ́n bẹ̀rẹ̀ ṣètò ìṣèlú, kí wọ́n gbé òfin kalẹ̀ tó yẹ pé yóò wà pé gbogbo àwọn tí wọ́n bá ti jẹ́ kó lọ̀rọ̀ sí ẹ̀dá, wọn gbọ́dọ̀ sọ pé àwọn gbà kò tí ì dìbò. Àwọn tó wá dẹ̀ sí pé bóyá ajé ìwà àbàjẹ́ sí mọ́ lórí, lẹ́yìn tí wọ́n gbọ́ àṣewádìí tó múnádóko, kí wọ́n má jẹ́ kí eégún wọn sẹ́ mọ́ nínú ètò òṣèlú orílẹ̀-èdè, ṣùgbọ́n kí wọ́n gbìyànjú láti rí i pé fúngbà díẹ̀ ni wọ́n ṣèjọba, kí wọ́n sì tètò míì tó yẹ pé wọ́n gbé àṣẹ fún àwọn olóṣèlú. Torí a rí àwọn àpẹẹrẹ ní orílẹ̀-èdè tí a bá wò dáadáa, wọ́n gba ìjọba lọ́wọ́ Yakubu Gowon nítorí pé ó ṣe ìlérí pé ó gbé ìjọba fún àwọn alágbádá, nítorí pé
kò mú ìlérí yẹn ṣẹ ló jẹ́ kí àwọn ológun gba ìjọba tí Murtala Muhammed tí wọ́n fi ṣe adarí ológun gbà yẹn lórí ológun ní orílẹ̀-èdè gbà yẹn. Nígbà tó tún tí àwọn ológun ti gba ìjọba ní ọdún 1983 a rí pé Muhammadu Buhari Ibrahim Babangida òun náà tún ṣe ìlérí ẹ rí pé ó dá ẹgbẹ́ òṣèlú sílẹ̀ NRC SDP tó náà tún ṣe ìlérí ẹ rí pé ìgbà yẹn ni wọ́n fi ń pè ní elége àrà Maradona ẹlẹ́tàn jẹ́ pé òun náà tún ṣe ìlérí gbà tí wọ́n tún rí pé kò fẹ́ kó lórí àléfà tó yẹ pé a lè pè ní akọgbàtúgbàká ètò òṣèlú tó ṣe náà ló tún sọ pé òun fagilé ètò ṣokùnfà bí àwọn èèyàn ṣe pariwo tó sọ pé òun yẹ̀sẹ̀gbẹ́ tí a bá sì túmọ̀ pé mo yẹ̀sẹ̀gbẹ́ yẹn pé mo kàn yẹ̀sẹ̀gbẹ́ ni mo tún padà bọ̀ tó fi gbé ìjọba fún ìjọba fìdíhẹ́ ìyànà Ṣónẹ́kàn nígbà tí Sani Abacha débẹ̀ òun náà ó rí bí a ti kò tí bolóòsà lọ́wọ́ kò sí bàbá ẹni tí ó bọ̀ ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Abdulsalam Abubakar ló gbé ìjọba fún ológun fún alágbára ní ọdún 1999 nítorí náà tí mò ń sọ ni pé àwọn ológun wa ibi tí a bá fi ẹlẹ́mọ̀sọ́ wọn sọ ni kí wọ́n máa sọ nítorí tí wọ́n bá ti rí pé nǹkan ò dára kí wọ́n gbìyànjú láti rí pé wọ́n ṣe àtúnṣe kó mọ̀ jẹ́ pé àwọn ilẹ̀ òkèèrè ní wàá sọ pé àwọn ràn wá lọ́wọ́ tí a wá padà sí ìjọba amúnisìn ẹlẹ́ẹ̀kejì ìyẹn ò dáa tó ṣùgbọ́n tí wọ́n bá rí pé torí pé Yorùbá bọ̀ wọ́n ní àgbàlagbà wà lọ́jà kórí ọmọ tuntun ó wọ́ bó wá di pé nǹkan dàrú yẹn àwọn ńlá lè pè ní àgbàlagbà tí wọ́n fẹ́ ṣe àtúnṣe tí wọ́n bá sì ti ṣe àtúnṣe kí wọ́n má jẹ́ pé wọ́n àpẹ́ńbẹ̀ tí wọ́n pé wọ́n fi ṣètò gbígbé ìjọba padà fún olóṣèlú. ẹ ṣe bá a bá wo sàkún gbogbo àwọn àlàyé tẹ́ mú bọ̀ yìí a máa tún rí nínú ìtàn wípé àwọn orílẹ̀-èdè kan nílẹ̀ adúláwọ̀ yìí gan-an náà a rí àwọn tí wọ́n ti gbàjọba lọ́wọ́ ìjọba àwa-ara-wọn eléyìí tí wọ́n ń ṣe ní orílẹ̀-èdè yẹn lára ẹ̀ ní ti Burkina Faso Ibrahim Traoré àwọn èèyàn sì ń gbóṣùbà kúṣẹ́ fún báyìí tó ń ṣiṣẹ́ takuntakun a sì ti ráwọn míì náà bẹ́ẹ̀ rí ní ilẹ̀ Ghana Jerry Rawlings so àwọn àwọn ó pitú méje tó dẹ pa gẹ́gẹ́ bí ológun nígbà náà. àwọn kan wá ní èwo náà kúkú lárí èwo lárí gan tó kúkú gbà á pé ó ṣeé ṣe káwọn náà ní èrò rere fún ilẹ̀ yìí ní Nàìjíríà náà ṣé lóòótọ́. lójú ìwòye tèmi gẹ́gẹ́ bí onímọ̀ tán àṣẹ tí ó ti pẹ́ tí ó tí àti dàgbà mo sáà ti lé lọ́mọ 100 ọdún nínú ẹ̀kọ́ tá a kọ́ kò sí bí ológun ó ṣe dáa tó kò lè dáa tó olóṣèlú nítorí kò sí dáa tó kò lè dáa tó olóṣèlú kò lè dáa tó olóṣèlú tó burú jáì nítorí àwọn àlàyé díẹ̀ tí màá ṣe torí àkọ́kọ́ ni pé àwọn ológun ìjọba gírímọ́kà níjọba wọn kò sí òfin mọ́sùmọ́tọ̀ ní ó gbé wáyé kò sí àǹfààní ọ̀rọ̀ sísọ kò sí àǹfààní òmìnira ọ̀rọ̀ kò sí àǹfààní fún àwọn ológun àwọn oníròyìn láti sọ̀rọ̀ kódà nígbà míì kò sí àǹfààní fún ẹ̀sìn kò sì sí àǹfààní láti fi ẹ̀hónú hàn ẹ̀rí mọ́ jẹ́mi só wà o láyé ológun Muhammadu Buhari láàrin ọdún 1983 sí 85 òun pẹ̀lú Túndé Díàgbọn ẹ̀rí àwọn ó yẹ pé nítòótọ́ ọ̀rọ̀ ìkóni níjàánu ó wà ń bẹ̀ wọ́n against discipline gbígbógun ti wà bàjẹ́ ṣùgbọ́n àṣejù nínú àyà wà ń bẹ̀ nígbà yẹn tó yẹ pé àwọn òfin tó yẹ pé oníkùmọ̀ wáyé ńgbà yẹn tó yẹ pé èèyàn gbọ́dọ̀ fi ẹ̀hónú hàn èèyàn gbọ́dọ̀ sọ èrò ẹ̀ síta irú yẹn wà nígbà yẹn ìyẹn jẹ́ àkọ́kọ́ ẹ̀ẹ̀kejì ni pé wọ́n kọ́ wọn ní ẹ̀kọ́ bí a ti ń ṣe ìṣàkóso wọ́n kọ́ wọn ní ẹ̀kọ́ bí a ti ń ṣe ìṣàkóso nítorí náà wọ́n á lè mọ ojúlẹ̀jà ètò ìṣàkóso bó jẹ́ pé àwọn olóṣèlú ta ní nísìn náà ọ̀pọ̀ wọn náà ni wọn ò mọ̀ nípa ètò ìṣàkóso ṣùgbọ́n a rí àwọn míì tó yẹ pé bóyá bíi
agbẹjọ́rò ni wọ́n, onímọ̀ nípa ètò òṣèlú political science ni wọ́n. Ọ̀jọ̀gbọ́n Ọ̀ṣínbàjò tó jẹ́ igbákejì ààrẹ lórílẹ̀‐èdè, ọ̀jọ̀gbọ́n nípa ìmọ̀ òfin ni. A sì rí àwọn tó jẹ́ bóyá bí onímọ̀ ẹ̀rọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tí ẹ wo olóògbé Bọ́lá Ìgè, onímọ̀ òfin ni, àti àwọn mìíràn bẹ́ẹ̀ 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 lọ tí wọ́n sì wà gẹ́gẹ́ bí aṣèjọba ní orílẹ̀-èdè. Yàtọ̀ sí ìyẹn náà, ṣé ẹ sì mọ̀ pé a ní ètò olóòpó mẹ́ta nípa ètò ìṣèjọba. A ní àwọn aṣòfin, a ní àwọn aláṣẹ executive, a sì ní àwọn adájọ́. Nítorí náà bó ṣe yẹ kó wà ní òfin, bó yẹ pé a tẹ̀lé bó ṣe tó àti bó ṣe yẹ. Bí bàtà kan bá ti ró nínú ọ̀kan nínú àwọn àrò mẹ́ta ẹ̀, àwọn tó kù ni ó ti lè pe àkíyèsí wọn sí. Ẹ sì rí i pé bí wọ́n bá ṣòfin, ó ní àwọn ìgbésẹ̀ tí wọ́n máa gbé láti ṣòfin, ìyẹn láyé olóṣèlú. Ṣùgbọ́n tó lógun kò rí bẹ́ẹ̀ o. Òfin gírímọ́kà ni, wọ́n á ṣòfin kíákíá, ó gbọ́dọ̀ sì di mímú ṣẹ. Àwọn aráàlú ò sì gbọ́dọ̀ sọ pé ẹ rí i pé òfin tí wọ́n ṣe nísìn, ẹ wo ní ìgbà tí ààrẹ Tinubu débẹ̀, àwọn ìgbésẹ̀ kan wà tó yẹ pé ààrẹ Tinubu ti gbé nígbà kan, bóyá bí àpẹẹrẹ, bóyá ọ̀rọ̀ nípa bóyá sísan àwọn owó fún àwọn fífún àwọn akẹ́kọ̀ọ́ ní owó, yíyá àwọn akẹ́kọ̀ọ́ lówó. Àwọn ìgbésẹ̀ kan wáyé nígbà kan tó yẹ pé níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tó yẹ pé àwọn aráàlú wọn nífẹ̀ẹ́ sí. Ìjọba gbé ìgbìyànjú láti ṣe àtúnṣe sí àwọn yẹn. Àwọn ìgbésẹ̀ míì náà wà tó yẹ pé láyé ìjọba yìí tí wọ́n ti gbé, tí etí ààrẹ àti àwọn tí wọ́n jẹ́ olùrànlọ́wọ́ fún ààrẹ tí òdì sí, tí wọ́n sì ṣe àtúnṣe sí irú yẹn. Ṣùgbọ́n kò fẹ́rẹ̀ sí irú àǹfààní báyìí ní àsìkò ìjọba àwọn ológun. Nítorí náà èmi ò gbàdúrà kí ìjọba ológun kí wọ́n gba ìjọba ní orílẹ̀-èdè. Síbẹ̀síbẹ̀ a gbọ́dọ̀ fa àwọn olóṣèlú wa létí dẹ́dẹ́ mìràwé kí wọ́n gbìyànjú láti ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ. Kí wọ́n má jẹ́ bámúbámú la yó. Àwọn ọmọ pé bí ń pọmọ ẹnì kọ̀ọ̀kan. Ìfẹ́ ìlú ni kí wọ́n ní, kì í ṣe ìfẹ́ ara wọn. Kí wọ́n gbìyànjú láti ṣe ìfẹ́ ìlú. Kọ́rọ̀ wọn sì jẹ́ ohun ọwọ́ mi ò tó, máa fi gọ̀gọ̀ fà á. Tí wọ́n bá gbé àpótí ìbò, tí àwọn èèyàn bá dìbò fún wọn, wọ́n fi mọ̀ pé aráàlú ò fẹ́ wọn nìyẹn. Kì í wá ṣe pé dandan àfi tí mo bá débẹ̀. Tí ẹ bá tún wá débẹ̀ tán, ẹ̀tún ní kú ńbẹ̀. Ẹni àti kò jébo lóòsà lọ́wọ́, tí ó bọ̀ gbogbo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ ilẹ̀ mọ̀ wá dá láti wà lórí àlééfà. Tàbí bóyá bí ẹbí, bí ìyàwó ọmọ àna kankan lẹ́wàá máa kó síbẹ̀. Ọ̀pọ̀ ìgbà náà ló jẹ́ pé àwọn tí wọ́n fi ń sí agbọnnu ìṣàkóso, ìka tó tọ́ sí mú kọ́ ni wọ́n fi ń romú. Máa sọ ti àpẹẹrẹ ẹni tó wà gẹ́gẹ́ bí mínísítà fún ètò ọ̀kan lórílẹ̀-èdè. Onímọ̀ ìṣègùn òyìnbó ni, ó sì ti ń ṣe àwọn nǹkan tí ó ti ń sọ̀kò àlùbásí ètò ẹ̀kọ́ orílẹ̀-èdè. Àpẹẹrẹ ni pé nígbà tí wọ́n ti wọ́gi lé fífi èdè abínibí kọ́ iṣẹ́ mìíràn ní àwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ wa, tí ẹni yìí sì ń sọ wípé fífi èdè abínibí kọ́ iṣẹ́ mìíràn ní àwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ wa ló ń ṣokùnfà bí àwọn akẹ́kọ̀ọ́ ṣe fìdí rẹmi. Bẹ́ẹ̀ sì ni kì í ti ẹsẹ̀ yẹn ló ń ṣokùnfà ẹ̀. Àkọ́kọ́, ilé ẹ̀kọ́ wa, àwọn ohun èlò tó yẹ kí wọ́n lò síbẹ̀ kò tó, olùkọ́ ò tó, ètò ọrọ̀ ajé tó mẹ́hẹ, kò yẹ kí àwọn nǹkan tó yẹ kí àwọn akẹ́kọ̀ọ́ lò kí ó wáyé. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ náà ni wọ́n kọbi ara sí iṣẹ́ wọn, sí ẹ̀kọ́ wọn. Àwọn òbí náà bákan náà, wọ́n tún jẹ́ àwọn tó yẹ pé wọ́n tún ran àwọn akẹ́kọ̀ọ́ lọ́wọ́ láti lè máa ṣe ìwà mọ̀gòmọ́gó nínú ìdánwò. Ó pọ̀ lọ jàrá. Ẹ wo Àdàmú tó jẹ́ mínísítà fún ètò ẹ̀kọ́ nígbà tí olóògbé Buhari jẹ́ ààrẹ orílẹ̀-èdè. Lẹ́yìn ìgbà tó kúrò ńbẹ̀ ló sọ pé ètò ẹ̀kọ́ tí wọ́n fòun sí òun ò nímọ̀ nípa rẹ̀. Nítorí náà ìka tó bá tọ́ sí mú ló yẹ ká fi romú. ẹni tó jẹ́ mínísítà fún ètò ìṣàgbára lórílẹ̀‐èdè kì í ṣe onímọ̀ ẹ̀rọ o,
onímọ̀ ètò ọrọ̀ ajé ni ẹni tó ti jẹ́ igbákejì gómìnà ìyẹn olóyè Adélabú tó ti jẹ́ igbákejì fún gómìnà ìjọba ilé ìfowópamọ́ ìjọba àpapọ̀. Torí náà mo rọ ìjọba wípé kí wọ́n má fi ojú ṣáájú ṣe yíyanni sí ipò. Àwọn tí wọ́n bá jẹ́ olóòótọ́ èèyàn nǹkan tó tún ṣokùnfà irú àwọn nǹkan míì tí ìjọba tó wà lórí àlééfà gbọ́dọ̀, torí pé ohun tó jẹ́ kùdìẹ̀kudiẹ tó wà ní ìṣèjọba tó wà lórí àlééfà báyìí ni ìwà ìṣòótọ́, ìwà àjẹbánu táwọn onígẹ̀ẹ́sì ń pè ní corruption. Eléyìí ó tún jẹ́ nǹkan tí ìjọba òde òní gbọ́dọ̀ rí pé wọ́n wá òpin sí i, tí wọ́n pé yóò di àfìsẹ́yìn tegun aláré fi sọ. Wọ́n gbọ́dọ̀ wú tégbòtégbò tí egun rẹ̀ ò ní sẹ́mọ́ lórílẹ̀‐èdè, torí pé ìwà àjẹbánu gan kò jẹ́ kí inú àwọn ìlú dùn sí ètò ìṣèjọba tó wà lórí àlééfà yìí. Ní wọ́n gbìyànjú o, wọn àti ìgbìyànjú wọn kò tí ì tó. Àwọn ìlànà mìíràn tí mo tiẹ̀ wá kọminú sí tí kò tiẹ̀ dùn mọ́ mi nínú ní ìlànà pé ká mọ dúnàdúrà láàárín àwọn tó bá kówó jẹ, wípé kí wọ́n ná dúnàdúrà iye báyìí ní kẹsàn. Nítorí náà àwọn tí wọ́n fẹ́ kówó jẹ wọn á kówó tó pọ̀ jẹ wípé èrè lobìnrin jẹ lábọ̀ ọjà, wọn ò ní gba gbogbo yẹn tán lọ́wọ́ àwọn. Torí náà irú eléyìí kí wọ́n fòpin sí. Àwọn tí wọ́n bá ọwọ́ sìnkún òfin bá mú, tí ajé ìwà àgbàjẹ́ bá sí mọ́ lórí, kí wọ́n gba gbogbo dúkìá wọn, gbogbo nǹkan tí wọ́n kó jẹ kí wọ́n pọ̀, kí wọ́n sì rí pé wọ́n jó lamba níwájú òfin. Eléyìí ni kò ní jẹ́ kí àwọn ológun wọn sọ pé àwọn ó gba ìjọba. Nígbà tí Yorùbá bọ̀ ní adìẹ bà lókun ara òrokun ara òra adìẹ, nígbà tí ara òro ará ìlú tí ara òro àwọn ológun náà, ṣé wọn ní máa rò pé àbí káwọn wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá lórí ọ̀rọ̀ yìí? Ṣùgbọ́n bí mo ṣe sọ ṣáájú, kì í ṣe ẹ̀tọ́ ológun láti lè máa ṣe ìjọba ní orílẹ̀-èdè, pàápàá orílẹ̀-èdè Nàìjíríà tí a ti ní ìdàgbàsókè. Ẹ ṣeun. Ẹ ṣeun olóyè ọ̀mọ̀wé Adésọjí Adérẹ̀mí Fájẹ́nyọ. Ẹ ti ṣe àwọn ohun tó lóyìnbó ń pè ní analysis, ìyẹn ni pé àtúpalẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan bó ṣe ṣẹlẹ̀ àti àtẹ̀yìnwá ní Nàìjíríà. Ibi tó rọ̀ wá dé ń sìn, ṣé ká ní ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ṣàṣeyọrí pẹ̀lú bọ́wọ́ ṣe tó àwọn tọwọ́ tó yìí? Ṣé ká sọ bẹ́ẹ̀? Ṣé a lè sọ bẹ́ẹ̀? Ṣé ẹ ṣe mọ̀ pé tó bá mi ò lè fi gbogbo ẹnu sọ, nítorí pé tó bá tó yá nísìn nǹkan mi láti máa gbọ́. Wọ́n lè sọ pé kò rí bẹ́ẹ̀. Bóyá wọ́n mú wọn ṣàṣeyọrí là á pè é. Tí wọ́n bá mú wọn ní tòótọ́, ṣé gbogbo wọn ni wọ́n ti rí mú? Ṣé kìí ṣe pé bóyá orí yeye ní mògúntà ìṣẹ̀lẹ̀ pọ̀, sáwọn tó kópa nínú rẹ̀ gan ni wọ́n rí mú? Àbí àṣìta ìbọn tí mo sọ pé ni pé sáwọn tí wọ́n jáwọn ẹlòmíì ni wọ́n mú? Ìyẹn àkọ́kọ́. Kí ló ṣokùnfà bí wọ́n ṣe fẹ́ dìtẹ̀ gbàjọba? Àrí wọ́n rí wọn mú. Mo sọ pé a lè pè yẹn, èmi tí kún àṣeyọrí lójú ìwé tèmi. Wọ́n rí wọn mú. Ṣé gbogbo wọn ni wọ́n rí mú? Sáwọn tí wọ́n rí mú yẹn gan àwọn tí wọ́n ṣẹ̀ ni. Yàtọ̀ sí yẹn, mo sọ pé ṣé wọ́n ti rí gbogbo wọn mú? Àwọn tí wọ́n rí mú yẹn, ǹjẹ́ wọ́n pè wọ́n pé wọ́n pọ̀ ní fùyọ̀yọ̀? Kí ni wọ́n rí lọ́bẹ̀ tí wọ́n fi garo ọwọ́? Ó yẹ kí wọ́n béè lọ wọn. Ìyẹn ń lọ lọ́wọ́ báyìí. Láti mọ kí ló ṣokùnfà. Torí pé Yorùbá bọ̀ wọ́n ní tí ò bá nídìí obìnrin jẹ́ kúmólú, tí ò bá ṣe tí ń ṣe ẹ̀ṣẹ̀ kì í dédé ṣẹ́ lásán. Kí wọ́n kọ́ ṣèwádìí yẹn. Ọ̀nà míì tí wọ́n lè gbà ní àṣeyọrí ni pé tí wọ́n bá ṣèwádìí yẹn, kí ló ṣokùnfà ẹ̀? Kí wọ́n wá ọ̀nà àbáyọ sí nǹkan tó ṣokùnfà ẹ̀. Ara nǹkan àṣeyọrí nìyẹn. Àwọn yẹn kí wọ́n mọ̀ ṣe lókù òru. Ìyẹn ni a lè pè ní àṣeyọrí. Àwọn tí wọ́n bá ṣẹ̀ sófin yẹn tí ọwọ́ sìnkún òfin mú, kí wọ́n rí pé ìyà tó bá tọ́ kí wọ́n fi jẹ wọ́n. Ìgbà yẹn ni a lè sọ pé wọ́n ṣe àṣeyọrí. Kó mọ̀ di pé bóyá
àwọn èèyàn wa ní kó mọ̀ di pé àwọn kan wà tó yẹ pé àwọn ọmọ aṣẹ̀mọ́lù kó mọ̀ jẹ́ a rí àwọn ọmọ aṣẹ̀mọ́lù ń bẹ̀ tí ó sì máa fọwọ́ pa wọ́n lórí táwọn yẹn bá fọwọ́ pa wọ́n lórí yóò jẹ́ bá a ṣe ń pegbìnrin ọ̀tẹ̀ bá a ṣe ń pegbìnrin bá ti ń pàkan nìkan rú. nìkan rú ni ọ̀rọ̀ yẹn ó jẹ́ nítorí náà kí wọ́n wú nǹkan yẹn ní ti gbòǹgbò ti gbòǹgbò ní tìdítìdí bí ọ̀rọ̀ ṣe gbọ́dọ̀ jẹ́ ni gba yẹn ni a tó mọ̀ pé wọ́n gbìyànjú yàtọ̀ sí yẹn náà wọ́n gbọ́dọ̀ wo nínú ológun yẹn níbo ni àwọn àlàfo kan ti wà etí àwọn Yorùbá mi ń pè ní ààyè láàrin wọn ṣé kò sí agbẹ̀yìnbẹbọ jẹ́ mo ti sọ yẹn náà pé nígbà tí wọ́n bá pọ̀ wọ́n ní fún yọ̀yọ̀ wọ́n á lè mọ kí ló ṣokùnfà àwọn kan yẹn gbogbo àwọn kan tó bá ṣokùnfà yẹn ìjọba gbọ́dọ̀ wá bóyá nípa pé wọ́n tiẹ̀ jẹ́ kí wọ́n mọ̀ pé tọ́jú wa dáadáa ìyẹn ló ṣokùnfà wọ́n gbọ́dọ̀ gbìyànjú láti máa tọ́jú wa dáadáa àwọn ẹ̀kúnwó tàbí àjẹmọ́nú yẹ kẹ́ fún wa ohun èlò tó gbogbo nǹkan wọ̀nyí gbà ẹni la tó sọ pé wọ́n ní àṣeyọrí. ẹ ṣé ẹ kí àwọn èèyàn. lórí Yorùbá bọ̀ wọ́n ní ìbẹ̀rẹ̀ kì í ṣe oníṣẹ́. a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa tí ẹ̀ ń wò wá nílẹ̀ yìí àti lókè òkun. ẹ bá wa sọ fún Alára ẹ sọ fájèrò kódà ẹ sọ fún Ọ̀wáràngún Àga bí ẹ ṣe ń gbádùn iléeṣẹ́ yìí wípé kí àwọn mìíràn tó máa gbádùn ẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. ojú yín ò ní fọ́ o etí yín ò ní di ìkànnì Lóníbẹ̀mbẹ̀yẹkẹ la ti ń sọ̀rọ̀ láti gbà yí wá ẹ ṣeun. ẹ ṣeun olóyè ọ̀mọ̀wé Adésọjí Adérẹ̀mí Fájẹ́nyọ. àlàyé ọ̀rọ̀ láti gbọ́ yìí kí lè rò tiyín gan pẹ̀lú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ já mọ́ lójú òpó ìfi èrò ẹni hàn sí comment section ó ṣe pàtàkì. Tóbi Fásùgbà ló kọ mi Bẹ̀mbẹ̀yẹkẹ lẹ̀ ń pè mí lónìí ẹ ti wò Lóníbẹ̀mbẹ̀yẹkẹ ẹ máa pín fáwọn ẹlòmíì Lóníbẹ̀mbẹ̀yẹkẹ. àwọn ohun tá à ń gbọ́ àwọn ohun tí èèyàn ń rí ó máa ń ní í ṣe ó dẹ̀ máa ń nípa nínú ìgbésí ayé àwọ̀ ẹ̀dá èèyàn ó máa ń bọ́ sínú ọpọlọ Ọlọ́run láti ṣiṣẹ́ tó túmọ̀ sí pé ohun tá a bá rí ohun tá a bá gbọ́ ohun tá a ń wò ó ní iṣẹ́ tó ń ṣe nínú ayé ẹ̀dá. béèyàn bá gbọ́ orin míì á jẹ́ orin àdúrà kódà ẹlòmíì ò lè gbàdúrà ṣùgbọ́n tó bá ń kọ àwọn orin àdúrà tàbí tó ń gbọ́ àwọn orin àdúrà ó lè ti bẹ̀rí ìdáhùn tó ń béèrè fún. òun ló mú Kálà ní Nightingale ṣe kinní kan orin wọn tí wọ́n pè ní Agbára Kọ́ ó ní àwọn ọ̀rọ̀ ìjìnlẹ̀ kan nínú eléyìí tó jẹ́ pé bó ṣe jẹ́ pé ó ṣòro fún ọ̀pọ̀lọpọ̀ láti gbàdúrà ó ṣòro fẹ́lòmíì láti sọ ohun tó dáa sínú ayé ara ẹ̀ orin yẹn gan bẹ́ẹ̀ bá ń kọ máńgẹ́lì tó ń kọjá ó lè tibẹ̀ wá ṣẹ sínú ayé yìí mi máa ń gbọ́ nínú mọ́tò lórí ìrìn ibikíbi tí n bá wà ni mo ti ń gbọ́ orin náà ẹ gbìyànjú láti lọ gbọ́ orin Àlàní Nightingale gbogbo social media handle wọn Àlàní Nightingale lẹ́ẹ̀tẹ̀ ẹ subscribe ẹ like ẹ comment ẹ dẹ̀ share ẹ ṣeun. ẹ̀yin èèyàn mi nílé lóko àti ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi tó bá jẹ́ àárọ̀ lẹ́wà ẹ káàárọ̀ tó bá jọ̀sán lẹ́wà ẹ káàsán tó bá dé jáṣálẹ́ lẹ́wà ẹ káalẹ́ mo mú ìròyìn ayọ̀ kan wá fún yín ni o nípa Bẹ̀mbẹ̀yẹkẹ TV ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ máa bá mi wò ó ẹ wo ó ní lèmi náà máa ń wò ó ṣẹ́rí tí n bá ti ń wò mo máa ń gbàgbé ìrònú mo tiẹ̀ máa ń gbàgbé pé bóyá mo jókòó ni tàbí á mo sùn tàbí á mo dúró tẹ́yin náà bá ti ń wò ẹ máa rí ọgbọ́n kan tàbí méjì kan níbẹ̀ ẹ máa ṣe kí ni ẹ máa tẹ̀ sójú ẹ̀ kẹ́dẹ̀ máa wò ó God bless you Bẹ̀mbẹ̀yẹkẹ TV ẹ ṣé gan.